kí n tó àwọn ẹ̀kọ́ mi kí n tó lọ lè kọ́ ní ti máa ń há àwọn mọ́tún mi ní ti há tán ọ̀tọ́ lọ kọ́ mọ̀sítọ́lá mo ti rí àwọn mọ̀sítọ́lá tí mo ti názmọ̀ tí mo ti há nítorí pé so that èyí tí n bá ti há tán yẹn ti há débi kan lọ́kọ́ so bẹ́ẹ̀ mara wọn bẹ́ẹ̀ mara bí so mọ̀sítọ́lá hadith yẹn náà ní kó jẹ́ kíní fún yàn gan alhamdulillah bẹ́ẹ̀ mo sì kọ́ àwọn ẹ̀kọ́ mi ní gbogbo báyẹn àti mo sì kọ́ àwọn ẹ̀kọ́ mi lórí kíní àwọn ẹlòmíì náà ń kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi ní pé àwọn ẹlòmíì máa yàn kankan mọ́ bó ti pé yàn ń sá fún popularity nìkan náà so that ọ̀tá àwọn afáàmì bá ti ní ìdánilẹ́kọ̀ọ́ èyí ní dẹ́nìkan ló tó bá ti dé ìgbà tí wọ́n ní kọ́ dàbí wọn bá ti ní kíní pẹ̀lú gbogbo wa èyí sì wọ́n bá ti ní ìdánilẹ́kọ̀ọ́ báyìí èyí tó sọ fún ọdún pé èdè gbogbo wa pàdé nínú àwọn àtọ́jọ́ ọmọ kẹfìn àtọ́jọ́ ọmọ Yemen ọmọ Saudi ọmọ Kuwait ọmọ kankan ọmọ Jazair ẹ máa ṣe kíní báyìí tó tọ́ mi ta máa ṣe kíní wọ́n tún máa sọ pé sheikh ẹ máa ní kájọ́ ká lọ sí dárúsù àwọn sheikh Al-Faqih ọ̀hún náà ẹ sọ pé wọ́n sọ fún mi pé ẹ má pè wọ́n ní sheikh àwọn ẹ ní sheikh àwọn ẹ̀yin sheikh lẹ́jọ́ fún akẹ́kọ̀ọ́ so bẹ́ẹ̀ bá ṣe ń ṣe pé kíní nìyẹn tó jẹ́ pé nílé àwọn akẹ́kọ̀ọ́ tó máa yàtọ̀ sí máa lọ́kọ́ pé ìdíkò tètè mi lọ́wọ́ so